Sheikh Ajani Bello ti fi ohun ọ̀rọ̀ ránṣẹ́ sí Chief Imam Ogbomoso Imam Tọ́lá Yunus lórí ọ̀rọ̀ pé wọ́n ń tọ̀hún àbùkù sí ọba Ṣọ̀ún t'Ògbómọ̀ṣọ́. Sheikh Ajani Bello tó jẹ́ àáfàá àgbà nínú ẹ̀sìn Islam, wọ́n ní ọba iṣẹ́ ní àbùkù èèyàn máa ń pọ́n ọba lé ni. Ẹ wo òkodoro ọ̀rọ̀ báyìí ó ní Sheikh Ajani Bello ni wọ́n sọ nípa ipò tí ó yẹ kí àáfàá kó máa tò ọba sí nínú ìlú. Ẹ jẹ́ ká gbọ́ ohun tí wọ́n sọ nínú fọ́nrán yìí, kẹ̀sì máa bá mi fèròyìn náà lórí ẹ̀ sí comment. èèyàn bá bú Olúwo ní ráyé ṣe kò sí ní rálì kíámà ṣe. وحب ثلاث واجب بالحقيقة إذا كنت ترجو لنيل المقارم فيجب حب الوالدين وعالمي وسلطان بلدي لا تكن كالباهمي. èèyàn mẹ́ta la gbọ́dọ̀ ṣẹ̀. يجب bó o bá ṣẹ̀ wọ́n tó o bá tọrọ àforíjì ń gbẹ ẹgbẹ̀rún Ọlọ́run ní foríjì o. وحب ثلاث واجب بالحقيقة. èèyàn mẹ́ta la yìí ṣẹ̀. bí bàbá rẹ bá jẹ́ ọ̀mùtí, bí ìyá rẹ bá jẹ́ àjẹ́, ó yẹ kó o máa fi proud ni pé máa mo tiẹ̀ dúpẹ́ pé mọ́mì mi, mo proud pé yes mọ́mì mi àjẹ́ ni ńlẹ̀ yìí. ọmọ ìyá àjẹ́ ni mí. ọmọ ìyá àjẹ́ ni mí. يجب حب الوالدين. bàbá rẹ ní máa dà lúrú tó bá mu tí yóò ta ajá gọ́tà àwọn atúmọ̀ bá fọ aṣọ rẹ̀ ń bẹ̀. ojoojúmọ́ lẹ̀ ń ṣe wàhálà pé mu tí yóò nù lé ọ̀gbọ́dọ̀ fẹ́ràn rẹ̀ tú láàsì. يجب حب الوالدين وعالمين. lẹ́yìn náà ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ o sì gbọ́dọ̀ fẹ́ràn àfáà. وعالمين. ẹ̀yin lágbájá àfáà ni ṣùgbọ́n mu tí ó ń ta tẹ́tẹ́ ó ń ṣe ṣìnà wà ìfilẹ̀ pẹ̀lú Ọlọ́run. وعالمين. àfúránì tó wà lára rẹ̀ ni ọpọ́n lé kìí sóhun. àfúránì tí ń bẹ lára rẹ̀ tí ó bá wọ náà lálùkìyàmà Ọlọ́run ó pé ká màlẹ́kọ̀ọ́ kó ẹsẹ̀ rẹ̀ méjèèjì wọ́n yan ẹmọ kìnìún kan tí a ń pè lákèrè ọ̀pọ̀lọpọ̀ ò lè mọ́mọ́ inú òjò ní dé sánmà ní tí bọ́ọ̀lẹ̀. àkèrè ni tá a bá padà mú àkèrè nítorí pé ẹran rẹ̀ dùn ó wà nú ẹran tọ́lọ́hún ròyìn pa jẹ lálìjánnà. àkèrè tó o bá mu wọ́n yan ntọ́ wa ń bẹ nínú rẹ̀ tí ọ̀dà yọ jáde. وعالمين. يجب حب الوالدين وعالمين. ọ̀ràn yẹn ni ká fẹ́ràn àfa bí ó bá wọná lálùkìyámà wọ́n yan ìmọ̀ ó kúrò lára rẹ̀ wọ́n yan àlùkùránì ó jáde kúrò lára rẹ̀ kó tó wọná. وسلطان بلدي لا تكن كالباهمين. ọ̀hún arọ́ bàálù ọ̀gbọ̀dọ̀ yan bàálù lódì.